Ẹ kú dédé àsìkò yìí, ìròyìn yàjóyàjó la mú wá fún yín láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24. Kò sí àwíjàre kan fúnjọba tó wà lóde láti jẹ́ kí ìyà máa jẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti pé ńṣe là ń fún orí ọ̀fẹ́ Ọlọ́run dànù. Ààrẹ nígbà kan rí fúnlẹ̀ Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti sọ wípé pẹ̀lú bẹ́lẹ́dùà ṣe fi ọ̀pọ̀lọpọ̀ ohun àlùmọ́ọ́nì jíǹkí wa lọ́lọ́kan òjọ̀kan, ó yẹ káwọn adarí ilẹ̀ yóò ṣàmúlò rẹ̀ dáadáa fún ìwúlò àwọn ọmọ orílẹ̀-èdè yìí dípò làásìgbò àti ìrora tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń kojú rẹ̀. Olóyè Ọbásanjọ́ ló sọ̀rọ̀ yìí níbi àjọ̀dún 40 ọdún eléyìí tí ilé ìjọsìn Methodist nílùú Àbújá tí wọ́n ṣe lánàá ọjọ́ ìsinmi. Ibẹ̀ ni Ọbásanjọ́ ti sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà lóhun gbogbo tá a nílò fún ìdàgbàsókè eléyìí tí Ọlọ́run fi kẹ́ wa wípé kí ló tún kù tá a fẹ́ k'Ọlọ́run ṣe fún wa tí ò tíì ṣe. Ṣùgbọ́n b'Ọlọ́run ṣe fi nǹkan àlùmọ́ọ́nì jíǹkí wa tó bí àwọn adarí ó máa joyè àpá tí ó máa fi nǹkan ṣòfò tó jẹ́ pé ìyà ó máa jẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà káwọn ọmọ ilẹ̀ yìí kó má jẹ aláṣọ tí ó máa wà kísà kí wọ́n má sì jẹ lẹ́ran tí ó máa jẹ gungun. Ó wí pé b'Ọlọ́run ṣe dá àwọn orílẹ̀-èdè míì tó sì fi nǹkan mèremère kẹ́ wọn bẹ́ẹ̀ náà ló fi oríṣiríṣi nǹkan àlùmọ́ọ́nì jíǹkí wa. Orílẹ̀-èdè Egypt àwọn ní odò kan tí wọ́n ń pè ní River Nile. Ní ti orílẹ̀-èdè Nàìjíríà a ní River Niger, River Benue, bẹ́ẹ̀ gẹ́lẹ́ la tún ní epo rọ̀bì, ilẹ̀ ọlọ́ràá àtàwọn nǹkan àlùmọ́ọ́nì nínú ilẹ̀ tẹ́lẹ́dùà fi kẹ́ wa. Ó lóun nígbàgbọ́ wípé Ọlọ́run ò dórílẹ̀-èdè Nàìjíríà láti máa tàràkà, ó ti fún wa ní ohun gbogbo tá a nílò. Kódà ẹ̀tọ́ wa ni láti máa dúpẹ́ máa yan Ọlọ́run àti pàápàá àwọn orílẹ̀-èdè míì ò lóhun tí orílẹ̀-èdè Nàìjíríà ní. Olóyè Ọbásanjọ́ wá tẹnumọ́ ìdí tó fi ṣe pàtàkì láti máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ àtójúrere Ọlọ́run nínú ètò orílẹ̀-èdè yìí àti fún ọjọ́ iwájú. Ó wá rọ àwọn tí wọ́n jẹ́ adarí ìjọba, àwọn adarí ẹ̀sìn àti gbogbo aráàlú pátápátá wípé àdúrà ní ká máa gbà wípé k'Ọlọ́run adẹ́dàá wọlé wa sàn kó sì ran àwọn adarí lọ́wọ́. Èyí ló pin ìròyìn ní yàjóyàjó wa fún tèní láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 ẹ̀ka ìròyìn nípínlẹ̀ Ọ̀ṣun. Ọmọ́wùnmí Àbíóyè Bámigbóṣe lóníròyìn. Ẹ tún máa darapọ̀ mọ́ wa lórí ọ̀kan òjọ̀kan ìròyìn yàjóyàjó àti ìròyìn ìṣẹ́jú àyà. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.